Babla apá kejì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. A ti fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò wa, gbogbo ẹ̀yin tí ẹ ń share, tí ẹ ń like, tẹ́ ń comment sórí comment section wa. Ẹ ṣé àdúpẹ́ púpọ̀, à ń rí comment yín. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ẹ̀bùn ṣì ń lọ lórí channel yìí fún ẹni tí comment ẹ bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn 15,000, 10,000 naira wa. Bẹ́ẹ̀ ni ẹ̀bùn ṣì ń lọ lórí channel yìí. Ọba ìkà, ọba ìtẹ̀lẹ̀ yìí tó wọlé tó di ọba tuntun. Àsìkò tó ń wọlé ló ní pé gbogbo ìlú kéréje tó wà lábẹ́ òun ó gbọ́dọ̀ bẹ̀ sí ní kó wọn ní ẹrú, kó bẹ̀ sí ní máa kó ìṣákọ́lẹ̀ wá sí ọ̀dọ̀ òun. Ọ̀rọ̀ yìí ló di wàhálà o, ló di oníyanturu tí àwọn ìlú tó kù láwọn ò ní gbà. Àgàgà ìlú tí Babla wà, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Babla ọjọ́ bí ẹ̀ gangan ni ogun wọ ìlú. Bí Babla ṣe bínú tán nìyí o. Torí pé nígbà tí ogun wọ ìlú ẹ̀, wọ́n pa ọkọ Babla, wọ́n sì gbé ọmọ Babla lọ. Ṣùgbọ́n nígbà tí ó kan ọkọ ẹ̀ níbi tí òkú ẹ̀ wà, ó jí ọkọ ẹ̀ padà. Ká lè mọ̀ pé Babla jẹ́ alágbára obìnrin kan, kò kàn ṣe obìnrin kan lásán. Babla jí ọkọ ẹ̀ padà, ọkọ bá jí. Ó bẹ̀rẹ̀ ọmọ náà ti gbé Etúfé lọ tó jẹ́ ọmọ ẹ̀. Yínká Quadri ti gbé lọ. Wàhálà ti wà o. Kọ́nàkọ́nà ti na ọmọ ẹ̀ gà báyìí. Bí Babla àti àwọn ọmọ ogun rẹ̀ tó jẹ́ àwọn obìnrin bọ́n bínú tán nìyí o, tí wọ́n ya bo Yínká Quadri àti àwọn ọmọ ogun ti tòun náà. Wọ́n ṣàgbà Etúfé padà, ṣùgbọ́n Yínká Quadri pa Etúfé o. Bóyá pa Etúfé báyìí ló bá sá lọ, ìyẹn ọmọ Babla. Ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kí ni alérò máa ṣẹlẹ̀ nínú apá kejì Babla yìí? Tó bá jẹ́ pé tòótọ́ ni Yínká Quadri ní agbára tòótọ́ ni, ṣé ó yẹ kó sá lọ, ṣé ó yẹ kó pa ọmọ yẹn kó sá lọ? Ṣé bó yẹ kó dúró ti Babla ni? Ó ti mọ̀ pàgbára òun ò lè ká Babla. Àbá gbọ́fẹ́, ó bá japa. Ṣùgbọ́n nísìnyí báyìí ìjà ti wà o, ìjà gidi ni o, ìjà gidi ló máa ṣẹlẹ̀ lápá kejì tó náà ti pa ọmọ Babla báyìí. Kí ni àwa lérò pé máa ṣẹlẹ̀ nínú apá kejì yìí? Ẹ jẹ́ ká comment sínú comment section. Ká má gbàgbé pé comment tó bá ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. Ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment. Fún gbogbo àwa tí a fẹ́ wo apá kejì yìí, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká dẹ̀ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́. Torí pé àwa tí a bá ti subscribe, tá dẹ̀ tẹ notification bell, la máa láǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde. Àwa la máa kọ́kọ́ láǹfààní láti wò, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀. Ẹ jẹ́ ká subscribe, ká tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Babla apá kejì ó máa ní agbára gidi gan. Lágbára Elédùmarè, máa tún pàdé nínú next video wa. Ẹ ṣé o.